وها نحن الآن في العشر الأواخر منه، فتأملوا في أيامكم وسرعة انقضائها، فإنها مؤذنة بانقضاء أعمالكم، فاغتنموا بقية هذا الشهر بالأعمال الصالحة واختموه بخير، لأنه شاهد لنا أو علينا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس الرابع والثلاثون، إذن لك لكن إليني أقوى مبتاتي فوق لاتن ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام بن علي الأثري حفظه الله تعالى. أولوري يكون كتا إنما المفطرات التي شيء مفطرات الصيام المعاصرة، أو مدن things tó máa ń ba ààwẹ̀ jẹ́. a dúró lórí ẹlẹ́ẹ̀kọkànlá tí í ṣe idkhalu al-qasṭara. lẹ́yìn náà fẹ́ wá ní athaniya ashar, ẹlẹ́ẹ̀kejìlá ń bẹ ní minzarul batn. minzarul batn afáàní minzarul batn àwo ikùn, tí wọ́n fi máa ń wo ikùn. tí wọ́n fi máa ń wo ikùn هو عبارة عن إدخال منظار من خلال فتحة صغيرة في جدار البطن إلى التجويف البطني. wọ́n ní pé nǹkan kan tí wọ́n á máa lò, àbí nǹkan kan tí pé ó dá lórí kíkí nǹkan bọ ikùn, kíkí minzaru kan. so ntí wọ́n fi máa ń wo nǹkan من خلال فتحة صغيرة في جدار البطن، أكي ولي ترى فتحة كان open place kan bóyá wọ́n bá la ikùn èèyàn lápèjúwe fún operation. so wọ́n á la ikùn ní lílà kékeré. so wọ́n á kí nǹkan yẹn bọ̀ ila tajwif al-batni, so lọ síbi abdominal cavity. so yẹn a'la al-batn, wọ́n á kí bọ ibi òkè ikùn. wọ́n á kí bọ ibi òkè ikùn li-ijra'i amaliyatin jirahiyya, láti ṣe kíni, láti ṣe surgery. so nítorí operation kan yìí náà ni wọ́n fẹ́ ṣe operation fún yàn. so wọ́n á kí nǹkan yẹn bọ̀. so irú operation yìí ka istisal al-marara, ẹbí pé wọ́n fẹ́ yọ al-marara létí ṣe òróǹro, létí ṣe òróǹro aw az-za'ida, àbí létí ṣe az-za'ida, bí appendix àbí nǹkan ṣá. لتشخيص بعض الأمراض، láti jẹ́ kí wọ́n fẹ́ yẹ àwọn àìsàn kan
wọ́n fẹ́ yẹ̀ ẹ́ wò ní inú ikùn àbí nínú ara. wọ́n ní pé aw nahwi dhalik àbí àwọn kan tí ó jọ eléyìí. wọ́n ní pé wa hadha la yufattir eléyìí ní kò kí ń ba àwẹ̀ jẹ́ li'annahu la alaqata lahu bil ma'ida torí pé kò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú kíni pẹ̀lú ilé oúnjẹ. fa huwa la yasilu ilayha so kò kí ń dé ilé oúnjẹ wala ila dakhiliha kò kí ń wọ inú rẹ̀ náà kò kí ń wọ inú rẹ̀ ìyẹn operation yìí. so irú operation báyìí ńkọ́ kí n ba ààwẹ̀ kò kí ń bà á jẹ́. lẹ́yìn náà fáwa ní الثالث عشر ẹlẹ́ẹ̀kẹta láńbẹ̀ òní al-ghasilu al-kulawi al-ghasilu al-kulawi so eléyìí nípa kidney náà ni, fífọ kidney so cleaning of kidney. so afáàní hunaka tariqatani lil-ghasili al-kulawi wọ́n ní ọ̀nà méjì ló wà tí wọ́n máa ń gbà fọ kidney. الطريقة الأولى ọ̀nà alákọ̀ọ́kọ́ هنا يتم غسيل الكلى بواسطة آلة تسمى الكلية الصناعية. wọ́n ní pé ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kí wọ́n fọ kidney yìí pẹ̀lú irinṣẹ́ kan tí wọ́n ń pè ní alkuliyatu as-sinaiya. ọ̀nà wa ni wọ́n gbà ṣe haythu yatimu sahbu dami ila hadha al-jihaz. so pẹ̀lú pé wọ́n á fa ẹ̀jẹ̀ lára èèyàn lọ síbi ẹ́ńjìnì yìí alkuliyatu as-sinaiya yìí wọ́n á fa lọ síbi irinṣẹ́ yìí wa yaqumu bi tasfiyatihi min al-mawadi ad-darra. so ẹ́ńjìnì yìí yóò wá fọ ẹ̀jẹ̀ yẹn mọ́ kúrò bí àwọn nǹkan tí àwọn àìsàn àwọn ayẹ eléyìí tí ó wà níbẹ̀ tó wà níbi ẹ̀jẹ̀ yẹn. thumma ya'udu ila al-jismi an tariq al-warid lẹ́yìn náà wọ́n á dá ẹ̀jẹ̀ yẹn padà sára through vein through iṣan. wa qad yahtaju ila sawa'ila mughadhiya sọ yẹn wá lè bùkátà sí àwọn nǹkan tí wọ́n fà sí yẹn lára láwọn nǹkan tó ń sàn tí ó lè ṣe kí n tí ó fún yàn ní okun tara pé tí wọ́n fẹ́ jẹ kúrò lára láti kún tó máa weak so máa ní láti fa nǹkan míì sí lára tó máa ṣe kí n tó máa fún ní agbára. wọ́n ní tu'ta an tariq al-warid pé wọ́n á fún ní nǹkan yìí àwọn kan tó máa ń fún ní oúnjẹ yìí tí ó dàbí pé yẹn jẹun yìí an tariq al-warid látara kìíní látara al-warid yẹn látara iṣan látara vein. so ọ̀nà aláwọ̀ kan tó fi máa ń fọ kidney náà lélẹ̀ pé wọ́n á fa ẹ̀jẹ̀ kúrò lára wọ́n á fọ pẹ̀lú engine kan wọ́n á dà padà síbẹ̀. so látara eléyìí èèyàn máa weak wọ́n máa ní láti fún èèyàn lè bùkátà sí láti fa nǹkan sí lára ní nǹkan tẹ́ kó máa fún ní agbára ó máa mú stronger. wọ́n ní at-tariqatu ath-thaniya ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni yatimmu an tariqi al-ghisha'i al-birituwani fil batn. so ní pé kí wọ́n fọ kidney yìí láti gba ojú ọ̀nà al-ghisha'u al-birituwani fil batn. so nǹkan kan tí ó wà ní inú ikùn iná ní eléyìí so tí àwọn olóyìnbó máa pè ní peritoneum. wọ́n ní pé bi idkhali anbubin abra fathatin saghiratin fi jidari al-batni fawqa as-surra. so pẹ̀lú pé wọ́n á fi anbub wọn á mú páìpù kan kékeré so wọ́n páìpù kan wọ́n á tì bọ inú ikùn látara fatha saghira fi jidari al-batni fawqa as-surra pẹ̀lú pé wọ́n á la òkè ìdodo díẹ̀ wọ́n á kì kíní ẹ̀ bọ̀. ثم إدخال كمية من السوائل تحتوي على نسبة عالية من سكر الجلوكوز
ila dakhili jawfi al-batn. So látara pipe yẹn wọ́n wá fa sawa'il àwọn nǹkan, wọ́n fa nǹkan sí yẹn lára, wọ́n tẹ̀ nǹkan sí yẹn lára tẹ́ pé nǹkan yìí tí wọ́n fẹ́ fi sí yẹn lára bí omi ni, wọ́n sọ pé èèyàn ń gbomi, èèyàn ń gbẹ̀jẹ̀. So omi ní oríṣiríṣi nǹkan ni omi, èèyàn ń gba oríṣiríṣi nǹkan ni ó kó sínú. So eléyìí báyìí yóò wá kó sínú nisbatun aliya, percentage kan tó tóbi min sukkaril glucose, látara glucose sugar. So yẹn pé high percentage glucose sugar náà wọ́n fẹ́ fà sí yẹn lára ila dakhili jawfil batn, wọ́n á fà sí àárín ikùn gangan, inú ikùn gangan. Wa tabqa fi jawfil batni li fatra, yóò wà níbẹ̀, yóò wà nínú ikùn, láàrin ikùn fún àsìkò kan. Thumma tushabu marratan ukhra, lẹ́yìn náà wọ́n á tún fà jáde. Wa tukarraru hadhihi al-amaliyatu iddata marratin fi al-yawm al-wahid. So irú operation yìí ni wọ́n máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ gbà lójúmọ́ kan, lọ́jọ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ gbà yìí náà fi máa ń ṣe ní ọjọ́ kan. wọ́n ní wa min ath-thabiti amaliyan, wa min ath-thabiti amaliyan, inú tí ó rinlẹ̀, so ilmiyan rárá, so tí ma fi rinlẹ̀ ni pé anna kimmiyata sukkari al-glucose al-mawjudati fi hadhihi as-sawa'il tadkhulu fi dami as-sa'im. wọ́n ní pé n tó rinlẹ̀ nínú mọ̀ ni pé glucose sugar yìí ni pé díẹ̀ níbẹ̀ àbí apá kan níbẹ̀ tó wà nínú tí wọ́n fẹ́ fà sí yẹn lára yìí yóò ṣe kí ni, yóò wọ inú ẹ̀jẹ̀ aláwẹ̀. wa qad yuzawwadu ma'a dhalika bi mawadin ukhra mughadhiya. So wọ́n tún lè fi àwọn nǹkan míì náà kún, pé àwọn nǹkan yìí a máa fún yàn ní agbára, a máa fún yàn lókun, gẹ́gẹ́ bí pín yàn jẹun. wọ́n ní wa bina'an ala dhalik. So lórí ìta sọ yìí o, yakunu al-ghasilu al-kulawi min al-mufattirat. So al-ghasilu al-kulawi, so cleansing of kidney ní yóò jẹ́ kí ni, yóò jẹ́, ó wà náà nǹkan tí ó máa ń ba ààwẹ̀ jẹ́, wà náà nǹkan tí ó máa ń ba ààwẹ̀ jẹ́. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrìnlá الرابع عشر، ẹlẹ́ẹ̀kẹrìnlá ń bẹ ní al-ghusulu al-mihbali. al-ghusulu al-mihbali eléyìí vaginal lotion, eléyìí tí àwọn obìnrin máa ń lò láti fi clean ojú ara wọn. So eléyìí wọ́n máa fi clean ojú ara yẹn, àwọn obìnrin ni wọ́n dẹ̀ máa ń lò. àfáwa ní wal-ghusulu al-mihbali, al-ghusulu al-mihbali vaginal lotion yìí هو عبارة عن تركيبة تحتوي على مجموعة من المواد المطهرة. So nǹkan kan tẹ́ pé wọ́n kó jọ látara àwọn nǹkan tẹ́ pé wọ́n máa fi ń ṣe ìmára, iná ni wọ́n máa fi ń ṣe ìmára. ويتم إدخال هذه المواد في فرج المرأة. So àwọn nǹkan yìí wọ́n máa kí bọ ojú ara obìnrin بتوجيه تيار ماء قوي داخل المهبل. So pẹ̀lú àtọ́sọ́nà àwọn nǹkan kan tó wà lójú ara obìnrin, ṣe pé àwọn nǹkan yìí ni wọ́n máa gáìdì ní tí wọ́n fẹ́ kí bọ ojú ara láti fi fọ̀ yìí. wọ́n pé wadhalika li ghasli al-mihbal, wọ́n kí eléyìí bọ̀ láti fi ṣe kíni, láti fi fọ ojú ara obìnrin. wa ikhraji al-hayawanati al-manawiyya min dakhil, bákan láti fi yọ àwọn sperm, láti fi kó sperm jáde. tó lápẹjọ ní sí obìnrin ẹ̀ṣẹ̀ súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀, wọ́n jọ bára wọn lò. So wàá fẹ́ lóyún, kò fẹ́ lóyún, a rí pé wọ́n á lo àwọn nǹkan kan gbanáléè tí wọ́n lò lóògùn. So àwọn míì ní ó ti látara pé ọ̀làjú ti dọ́dọ̀ tiwọn àwọn olè ra oògùn mọ́, ní táwọn ń lò ní pé kíni, táwọn kan fi nǹkan ra ojú ara bí kò wọ́n fọ ojú ara láti lọ sí toilet. So
ọkàn wọn dẹ̀ máa balẹ̀ pé oyún ò ní dúró. ìyẹn àwọn tó bá ń ṣèjẹkúṣe iná nìyẹn lọ́pọ̀lọpọ̀ gbà. wọ́n ní wa ikhraj al-hayawanat al-manawiyya min dakhili bákan láti fi yọ sperm láti fi yọ jáde kúrò ní ojú ara. litadman al-mar'atu adama huduthi hamlin, so kí obìnrin bá lè fọkàn balẹ̀ pé oyún ò ṣẹlẹ̀, oyún ò ní wáyé pẹ̀lú ìtàwọn ṣe yìí. afáwa ní استعمالات الغسول المهبلي، lílo الغسول المهبلي vagina lotion yìí lílo kí ni wọ́n máa ń lò fún. wọ́n ní تقوم النساء باستخدام الغسول المهبلي لأسباب. àwọn obìnrin a máa lo vagina lotion yìí fún àwọn sábàbí kọ̀ọ̀kan. alákọ̀ọ́kọ́ bẹ̀ ni takhallusu min ar-ra'ihati as-sayyi'ati lil-mihbal, so láti fi sá fún àwọn òórùn tí ó dà tí ó máa ń jáde lójú ara. haythu inna kathiran min anwa'i ghusuli al-mihbal tahtawi ala mawadin mu'attira, so látara pé ọ̀pọ̀lọpọ̀ náà vagina lotion yìí ó máa ń kó sínú àwọn nǹkan tẹ́ pé àwọn nǹkan olóòórùn wọ́n wà ń bẹ̀, so wọ́n fi fọ eléyìí tí ó da òórùn tí ó da wọ́n fi fọ dáhùn sódà tí ó lè máa smell nice. ẹlẹ́kejì ni man'u al-haml, wọ́n máa lò láti fi kọdí dídúró oyún. àwọn obìnrin máa lò láti fi kọdí kí oyún dúró lára. haythu ta'taqidu ba'du an-nisa'i anna ghusul al-mihbali بعد الجماع يساعد على قتل الحيوانات المنوية. so látara pé apá kan náà obìnrin àwọn ní àdìsọ́kàn pé táwọn bá ti lo vaginal lotion yìí lẹ́yìn ìgbà táwọn bá ara wọn sùn tán tí wọ́n bóbìnrin sùn tán, so pé nǹkan yìí ni táwọn bá ti fi lo èlò yóò ṣe ìrànlọ́wọ́ lórí pípa àwọn sperm eléyìí tí ó wọnú ara yẹn. afáàní wa huwa amrun khati'un, alámàrí tí ó wà ẹ̀rọ náà sí náà ilé, so ẹ̀rọ iná ilé alámàrí tí ó lálàáfíà iná ní ilé. haythu yumkinu an yatasabbaba ghusulu al-mihbali fi idkhali al-hayawanat al-manawiyya bishaklin afdal ila dakhili al-mihbal. látara wípé nǹkan yìí vaginal lotion yìí ó tún lè ṣe sábàbí tí àwọn sperm tó wọlé ó fi máa wọlé dáadáa, ó tún fi máa wọlé dáadáa gbọ̀nà tí ó ti rọrùn gan wọ ojú ara obìnrin. so a rí i pé àwọn ẹlòmíì wọ́n sọ pé àwọn yọ oyún, wọ́n sọ pé àwọn lóògùn, so wọ́n kí ni wọ́n tó bá pe àwọn tó jọ ṣèrànú pé òun ò rí píríọ̀dù wọn, níṣẹ́ bóun fún un lówó kò lò kíní lòun lò ó máa sọ pé òun lò ṣùgbọ́n kíni kò ṣiṣẹ́ nítorí pé apá kan náà nǹkan tí wọ́n ń lò yẹn mí wá ń bẹ̀ tẹ́ pé ó tún ń ṣèrànlọ́wọ́ fún oyún náà, ó ń ṣèrànlọ́wọ́ fún tí wọ́n dà síbẹ̀ láti jẹ́ pé kíni kí ó ráyè flow dáadáa. wọ́n ní ẹlẹ́kẹta ní ghuslu sawa'il al-jism, bákan náà láti fi fọ àwọn nǹkan tó máa ń sàn jáde ní ara mithlu damil haydi aw as-sa'il al-manawi, gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ haid, ẹ̀jẹ̀ menstruation lápèjúwe, tó bá ṣe menstruation tán máa fi vaginal lotion máa fi fọ dànù, tàbí as-sa'il al-manawi bóyá sperm eléyìí tí ó bá ń sàn lára náà, so àbí eléyìí tí wọ́n bá dà sí ojú ara obìnrin, so láti fi fọ. ẹlẹ́ẹ̀kẹrin òun ni taqlilu فرص الإصابة بالعدوى المنقولة جنسيا، láti fi dínkù àwọn opportunities kíkó àwọn àrùn eléyìí tẹ́ pé ó máa ń transmit látara ìbálòpọ̀, so bóyá èèyàn kan ní àrùn hepatitis ní AIDS ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn àrùn míì, so tí wọ́n bá lo nǹkan yìí bóyá ọkùnrin ló ní àbí
obìnrin tí a ń bẹ̀rù pé ọkùnrin yìí kó má bàyé òun jẹ́ bí àwọn tó bá jẹ́ bí aláṣẹ́wó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So irú àwọn kan báyìí ó yóò kọ́mọ dáadáa lọ́dọ̀ wọn, yóò kọ́mọ dáadáa lọ́dọ̀ wọn. So torí pé ó rí ẹ̀ ká tó rí obìnrin tó máa gbà láti fẹ́ ọkùnrin tó ní irú àìsàn báyìí. So nǹkan tó rí ẹ̀ ni ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ó rí ẹ̀ ó dẹ̀ wọ́n gan jiddan. So ọkùnrin tó bá ní hepatitis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, irú àwọn eléyìí báyìí ó lè nílò àwọn oògùn tí wọ́n máa lò bóyá tí wọ́n bá ti bára wọn lò tán ni wọ́n sọ pé ẹ lo nǹkan báyìí so that wọ́n fi máa prevent obìnrin náà láti ní nǹkan yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àfọwọ́ni wàhálà rọ́gùnmí min fawaid al-ghasil al-mihbali ash-sha'i'a wọ́n tó ń tí gbogbo àwọn àǹfààní tó wà fún vagina lotion yìí tó popular yìí táwọn èèyàn mọ̀ yìí pé náà ni àfa mention mẹ́rin yìí. فإن أغلب الأطباء المختصين في أمراض النساء والولادة ń dájú ọ̀pọ̀lọpọ̀ àwọn doctors tí ó yẹ pé area of specialization tiwọn òun ni wíwo àìsàn àwọn obìnrin. Bákan náà wọ́n tún wà specialized àwọn tó wà specialized nípa ọmọ bíbí. wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní yansahuna bi'adami istikhdami al-ghasuli al-mihbali litanzifi al-mihbal. ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ṣe nasiha wípé kí ẹ máa lò kíni kẹ́yẹ àwọn obìnrin máa lo vaginal lotion yìí láti fi fọ ojú ara wọn. haythu inna al-mihbala yaqumu bi'amali tanzifin dhatiyyin litakhallus min al-jarathim. torí pé al-mihbal ojú ara obìnrin gan fúnra ẹ̀ ní òun gan máa ṣiṣẹ́ ó ní natural iṣẹ́ tí Allah subhanahu wa ta'ala tó dáma pé ó máa ń fọ àwọn germs ilé tó bá wọn bẹ́ẹ̀ ó máa ń fọ fúnra láàrẹ̀ láì lo nǹkan kan. wọ́n ní bí musa'adati al-bacteria an-nafi'a at-tabi'iyya pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn bacteria tó ṣàǹfààní pé ó wà natural tó wà lára. duna al-hajati ila istikhdami al-ghasul al-mihbali láì ní bùkátà sí lílo vagina lotion yìí rárá. wọ́n ní watatamathalu ad-dararu al-ghasul al-mihbali lin-nisa'i fima yali. wọ́n ní pé àwọn ààyè àwọn darar aburú side effect eléyìí tí lotion yìí tó ní fáwọn obìnrin so òun ni ó ń bọ̀ yìí tí wọ́n fẹ́ kà yìí. alákọ̀ọ́kọ́ ni izalatul bacteria nafi'a min al-mihbal yóò kọ́kọ́ lé dànù ná àwọn bacteria tó ṣàǹfààní tó wà lójú ara. so vaginal lotion yìí yóò lé dànù yóò pa kúrò ní ara obìnrin. والسماح للبكتيريا الضارة بالنمو داخله yóò dẹ̀ fún àwọn bacteria tí àwọn jẹ́ eléyìí tí ó wà effective tí ó ṣàǹfààní pé àwọn bacteria burúkú ni so yóò jẹ́ kí àwọn eléyìí kan lè máa dàgbà ní inú ojú ara obìnrin. وهو ما قد يزيد من فرص الإصابة بالعدوى البكتيرية والالتهابات المهبلية. so wọ́n sì ní nǹkan yìí ni àwọn bacteria tí ó ṣàǹfààní ni wọ́n máa jẹ́ kí àlékún ó bá opportunities kí èèyàn ó kó àìsàn èyí tó máa ń transmit látara ẹnìkan sára ẹnìkan. so bákan náà al-iltihabatu al-mihbaliyya so yẹn kí ojú ara kí ó bọ́n so kí kó má ṣe dáadáa mọ́ kí aburú kí àìsàn kó ṣẹlẹ̀ sí. so nǹkan yìí nǹkan tí ó lè ṣẹlẹ̀ látara mímá lo al-ghusulu yìí iná nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun ni قد يؤدي
استخدام الغسول المهبلي بشكل متكرر ومنتظم مع وجود عدوى أو التهاب مسبق بالفعل إلى تفاقم المشكلة. wọ́n ní mímáa lo alghosulu yìí, lotion yìí, vaginal lotion yìí léraléra, mímáa lò ó ní gbogbo ìgbà léraléra pẹ̀lú wípé àìsàn ti wà lára tẹ́lẹ̀, àìsàn ti wà lára tẹ́lẹ̀, ojú ara nìyí, inflammation ó ti ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ nìyí. Tí ẹ bá ń lo kíní yìí pẹ̀lú rẹ̀, tí ẹ ń lo vaginal lotion yìí pẹ̀lú rẹ̀, ó lè padà lédè sí tafaqumul mushkila, kí problem tó ṣẹlẹ̀ yẹn kó ṣe kí ni kó máa lágbára sí. wa intishari hadha al-iltihab ila ajza'in ukhra min al-jihaz at-tanasuli. tó kí iltihab yìí, inflammation yìí tó ṣẹlẹ̀ yìí, kí ó ṣe kí ni kó padà wá fọ́nká lọ síbi àwọn apá mi lójú ara obìnrin. so ní inú aljihazu tanasuli, ìyẹn female reproductive organ. ẹlẹ́kẹta ń bẹ ní ziyaratu furasil isabati biltihabi unuqi rahim. so ó tún máa mú kí opportunity láti ní iltihabu unuqi rahim kó ṣẹlẹ̀. so àìsàn kan náà lè tí ó máa ń bá ilé ọmọ, so tẹ́ pé òun náà máa inflammation máa dé bá òun náà máa burn. so tẹ́lẹ̀ bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ níyì, wàhálà ńlá iná ló máa bí fóbìnrin, torí wọ́n pé ilé ọmọ ẹ̀ ti sún, ilé ọmọ ti ṣe kinní kan, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àìsàn eléyìí tí ó máa ń ṣẹlẹ̀ sí arrahim, ìyẹn ilé ọmọ. kí Allah subhanahu wa ta'ala kó la àwọn obìnrin wa ibi eléyìí. أفاني وقد يتسبب استخدام الغسول المهبلي الداخلي على المرأة الحامل في الأضرار التالية. so kí olóyún náà kóhun náà máa lo nǹkan yìí, àwọn àìsàn, àwọn aburú tó ń bọ̀ yìí, iná ni al-ghusulu al-mihbali vaginal lotion ló tún lè kọ́sì fún obìnrin tó bá jẹ́ olóyún tó bá ń lo irú àwọn nǹkan yìí. alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni ziyadatu furasi huduthi al-wiladati al-mubakkira. so bóun náà ṣe máa ń pè premature kínní, pé èèyàn bímọ kí ó ti tó àsìkò, sọ pé eléyìí wọ́n á sọ pé premature yìí náà ni, ọmọ yẹn wọ́n á sọ pé premature ni, bẹ́ẹ̀ yẹn bí ní 6 months 7 months àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó pé ó máa kéré gan. so mi máa lo nǹkan yìí, mi máa lo vaginal lotion yìí, ó lè ṣe kíni, ó máa ń mú kí nǹkan yìí so kí ó ṣẹlẹ̀. so tàbí opportunity pé nǹkan yìí ó ṣẹlẹ̀ so ṣíṣẹlẹ̀ nǹkan yìí ó máa jẹ́ kí ó ṣe kíni, kó jẹ́ nǹkan tó high gan, ó máa yẹ kó jẹ́ nǹkan tí ó high gan. so pé èèyàn bá lóyún tó lo nǹkan yìí, ó lè ṣe kíni, ó possible tó dẹ̀ pé percentage ẹ̀ high kẹ́nìyẹn bímọ before àsìkò tí ó yẹ kó bímọ. ẹlẹ́ẹ̀kejì ni ziyadatu ihtimaliyati huduthi ijhab. so bákan náà ihtimalu eléyìí tó ga, tó lékún wípé miscarriage ó máa ṣẹlẹ̀. so nǹkan kan tó high nìyẹn, possibility ẹ̀ ó high wípé tí ẹ bá ń lo nǹkan yìí, ìyẹn máa ṣe kí ni, obìnrin máa ní miscarriage, oyún máa wálẹ̀ lára rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun ni alhamlu kharij arrahim, ní ẹ lóyún ní outside àpò bímọ, obìnrin lóyún níbi tí ò kí ń ṣe àpò bímọ. so inú àpò bímọ ló yẹ kóbìnrin lóyún sí, ọmọ ti máa dàgbà ń bẹ̀ tí ó fi tóbi. so kí ẹ wá lóyún ní ìta àpò bímọ,
Allahul musta'an. So inú àwọn nǹkan tí nǹkan yìí tó lè cause iná ní eléyìí torí ẹ̀ ni àwọn dókítà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ṣe máa ń ṣe nàṣíhà pé kí àwọn obìnrin kí wọ́n jìnnà sí al-ghusulu al-mihbali vaginal lotion léyìí tí ó bá jẹ́ inú àwọn nǹkan tí wọ́n fi máa ń fọ ojú ara nínú àwọn lotion ṣẹlẹ̀ tí wọ́n máa tà táwọn dókítà tí àwọn medical kìíní tó máa ń ṣe. afáwọn wa amma an hukmi siyami ẹ wá rí nípa ìdájọ́ ààwẹ̀ fẹ́ni tó bá ń lo al-ghusulu yìí nínú ààwẹ̀. afáwọn fal-ghusulu al-mihbali la yufattir. al-ghusulu al-mihbali kò kí ń jáwẹ̀. lotion yìí wọ́n fi máa ń fọ ojú ara tóbìnrin fi máa ń fọ ojú ara yìí kò kí ń jáwẹ̀. li'anna farja al-mar'ati laysa muttasilan bil-jawf torí pé ojú ara obìnrin nìyí kò sọ́nà kankan bẹ́ẹ̀ tí ó gbàdé kí n tí ó gbàdé ọ̀nà ọ̀fun àbí inú ikùn rẹ̀. So kò sọ́nà ní ojú ara obìnrin tó já sí ikùn rẹ̀. wọ́n ní wa thabata fi at-tibb al-hadith wa thabata fi at-tibb al-hadith ó rinlẹ̀ ní inú modern medical أنه لا منفذ بين الجهاز التناسلي للمرأة وبين جوفها. wọ́n ló rinlẹ̀ so medically ní pé ní modern days yìí so àwọn medical doctors àwọn tó wà nílànà medical wọ́n fi rinlẹ̀ pé kò sí ọ̀nà láàárín female reproductive system àbí organ ní pé ibi tí ojú ara obìnrin àti ikùn rẹ̀ ní pé ibi tí ilé oúnjẹ sọ pé kò sí kíni kò sí ọ̀nà kò sí ààyè láàrin méjèèjì eléyìí fi lè gbàjá sí eléyìí so kò sí ọ̀nà níbẹ̀ sọ́nà níbẹ̀ so bí ó ṣe rí iná ní eléyìí a tún dúró báyìí bi idhnillahi azza wa jal. wallahu ta'ala a'la wa a'lam. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.